Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ àti ibi tí mo wà. This is CROSSBLOGXTV. Don't forget to subscribe, like and share. Lórí awuyewuye tó ń lọ pẹ̀lú interview bàbá Kola Olootu àti Sunday Igboho. Bàbá Tibetan ti fárígá báyìí o. Wọ́n ní kò sẹ́ni tí àwọn ò lè gbé. Téèyàn bá ń sọ̀rọ̀ pé nǹkan tí Igboho ṣe, pé hero ni Igboho o. Pé gbogbo ariwo tó ti ń pa láti jọjọ́ yìí náà, ọ̀rọ̀ àwọn Fúlàní yóò ti dúró. Gbogbo àwọn tó lè pera wọn ní àwọn akọgun ilẹ̀ Yorùbá, wọ́n ní ẹ̀ lè fi Sunday Igboho wé MC Oluomo láíláí. Ẹ̀ẹ́dẹ̀ lè máa fi Sunday Igboho kẹ́ máa fi wé Gani Adams. Wọ́n nítorí pé àwọn akitiyan tó ṣe ó yàtọ̀ síra wọn bámbámbám. Wọ́n dẹ̀ ní tó bá jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó sọ ni wọ́n ní àwọn bí mo pé Sunday Igboho ó ti sọ̀rọ̀ jù, ó ṣe gbá, ó ṣàwo. Wọ́n ní kò sẹ́ńtà wọn lè gbé o. Tẹ́ bá dẹ̀ ti rí inú program yìí, àgbọ̀dàkà lórí TV tó ń béèrè question lọ́wọ́ bàbá Tibetan. Bàbá Tibetan gan láti máa ṣàlàyé fún pírẹsẹ́ńtà yẹn pé bàbá anybody ni àwọn lè gbé, pé àwọn táwọn ń sọ̀rọ̀ ìgbà míì gan àwọn máa ń gbé àwọn, pé human being everybody máa ka ẹ̀ṣẹ̀ sí Sunday Igboho lọ́rùn pé ó ń ṣàlàyé pé àwọn tó ń béèrè ẹjọ́ lọ́wọ́ ẹ̀ gangan àwọn gangan ni question wà lọ́wọ́ wọn, pé kí ló tẹ́ máa béèrè irú àwọn nǹkan báyìí níta, ṣé àwọn náà ti Sunday síwájú ni àbáwọn náà lu Sunday lẹ́nu gbọ́rọ̀. Wọ́n ní kò ń ṣe ní kò ń ṣàná ní gbogbo orúkọ báyìí ti máa ń ṣẹlẹ̀, pé àwọn gan pàápàá gan táwọn ń sọ̀rọ̀ ó lè gbé anybody, nobody is above mistake. Wọ́n ní so ní tí Sunday Igboho bá ṣe ẹja àgbàgbé ẹ̀ o, pé ibi tá à ń lọ òun ni ká wò, iwájú yẹn òun ni ká wò. Tá a bá ní ká máa wo eléyìí sọ eléyìí, wọ́n ní Délé Gíwá gan question náà béèrè lọ́wọ́ ẹ̀. Wọ́n ní Professor Pella gan àṣírí agbára wọ́n ṣe béèrè náà lórí ayélujára nìyẹn tí Professor Pella tó bẹ̀rẹ̀ sí túkàsà ń bẹ̀, òun náà ṣe lọ tú sí bàbá lára níjọ́ Friday. So bàbá Tibetan ti ṣàlàyé o, wọ́n ní kò ń ṣe pé Sunday Igboho kì í ṣe hero, pé hero ni o, ẹni tó bá lè dúró ti ìran ẹ̀, pé kí ìyá má jẹ wọ́n hero ni. Ẹjọ́ ìjà gbọ́ ẹ̀ tó kù lẹ́nu bàbá Tibetan. Ṣé rántí tó pàṣà ó lè fi Igboho wé Kánò náà, ó lè fi Igboho wé Gani Adams, ó lè fi Igboho wé Oluomo. Ṣé bó Oluomo sọ lọ́jọ́ yẹn ó kè ṣé kì í sọ àsọkú ọ̀rọ̀ Oluomo nígbà tí sọ́jú ọ̀rọ̀ lẹ́nu Igboho. Ọmọ mi ni o, ọmọ mi ni o. Nǹkan tó bá sọ tó bá délé àkọrẹ tẹ bọ tí kò tí ì sàsọjù. Ibi tẹ́yìn wò dé yẹn ó sì. Ẹ̀yin lẹ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ burú gan. Ṣé bẹ́yìn lẹ pa Délé Gíwá àti Babangida wọn ọ̀rẹ́ làwọn méjèèjì. Ọ̀rẹ́ ni. a rí pé ẹni tó súnmọ́ yín dáadáa ni. Ó tójú ẹ̀ báyìí o, ṣẹ́yìn náà ń gbọ́ tí bàbá Tibetan ní àwọn press náà ni wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀, àwọn journalist náà béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ pé kí ilẹ̀ fẹ́ kó sọ. Láìpẹ́ ni ìfọ̀rọ̀wérọ̀ kan wáyé láàrin Sunday Igboho àti Kola Olootu ọmọ Àdábánijà. Kola Olootu wa ń béèrè lọ́wọ́ Sunday Igboho èyí tó ṣẹlẹ̀ ń Kwara bá wọn dá sí ni. Igboho sọ̀rọ̀ lóòótọ́, àwọn èèyàn ti wá wo kíní yìí, wọ́n ti wá ń ṣe fanfà lórí íńtánẹ́ẹ̀tì báyìí pé ọkùnrin Sunday Igboho yìí ti ń sọ̀rọ̀ ju mo níbi mo ṣe wọlé mi kì í bá Nàìjíríà wọlé kó tó ní mo ń gbà wọlé, wọ́n lọ́rọ̀ ọkùnrin ti pọ̀ jù, ó sì súnmọ́ yín dáadáa. Kí ni ìmọ̀ràn yín fún Sunday Igboho lórí ọ̀rọ̀ àsọ mọ́ni bùbá, ọ̀rọ̀ àsọ mọ́ni gbèdéke, àsọ jáàmù? Ìwọ ló sọ kò ṣé kì í ṣe pọ́lọ́pàá mọ́ pé ó jáàmù. Ṣùgbọ́n ilé náà wọ́n kọ́. Ìwọ náà ló sọ pé Igboho jáàmù yìí. Àsọ jáàmù ni. Ọ̀rọ̀ ẹ̀ ló jáàmù. Àsọ jáàmù. Ìyá mi ti sọ ọ̀rọ̀ ẹ̀ fún mi rí. Tí n bá fẹ́ ṣàlàyé ìwé fún àwọn èèyàn, ìyá mi á rò pé ó mọ̀wé yìí. Tọ́jú ẹ̀ fara ẹ̀, wá máa kọ́ àwọn èèyàn kọ́ àwọn èèyàn ní àwọn tó jù ẹ́ wọ́n kọ́ wọn níwèé. Ó lè wá ara ẹ̀ ò ní ìgbà kan dì ní wọ́n máa wọ́ mi lọ, máa máa tẹ̀lé. So máa ṣẹ́wọ́ sáwọn tó wẹ̀ pé mo sì máa padà wá. So later tí ìyá mi bá ti lọ, mo lè ju Solerin sí inú omi tó mu, akọ̀sọ̀ á máa hànrùn ájì ìlọ́dúnbílẹ̀. So máa ṣe padà lọ bá àwọn yẹn. Torí olójọ́ kan ló máa sọ̀rọ̀ jáàmù, kí lẹ́ torí ẹ̀ wá bá mi ń sìn, kí lẹ́ wá bá mi fún. Ọ̀rọ̀ àwọn kí lẹ́ fi mú mi, ọ̀rọ̀ olówó iyebíye ni. kí ìràn fi iyebíye lẹ̀. Ìgbà mi àmá sọ jáàmù kọlu mọ́tò ọlọ́run àtòkò padà, because ó sọ pé ẹ̀yin náà ẹ̀ sọ̀rọ̀ jáàmù o, ààrẹ ni mú yín ni o, àwọn question tẹ́ ń bí mi ó tó ọmọdé yàn fífa ayé lẹ̀ o. Torí kan tẹ́mi sọ ni pé ṣe rántí pé téèyàn bá lòun mọ́jú ẹ̀ ṣàfàyè lẹ̀ fún. Torí kan tẹ́mi try láti sọ, àwọn ló béèrè question lọ́wọ́ Igboho ní sùúrù.
wọ́n là á rí ẹ lọ́dọ̀ àwọn ọba Ọ̀wọ̀, a rí ẹ nígbà tó lọ sọ́dọ̀ Aláàfin àti gbọ́nmi sí omi òtó tó tẹ̀lé lọ́dọ̀ Aláàfin àti kìíní tó dọ̀ lọ kí Ọ̀ọ̀ni. Good. tó ń sọ pé aládìkú náà gbà fún Aláàfin. Torí pé ìwọ́dì ẹ̀ mú sí oúnjẹ kiri ní pé èèyàn gbé fìdí bọ́ọ̀tù ṣe rí nǹkan tẹ̀mí sọ. It's okay. Ẹ̀yin lè béèrè question lọ́wọ́ ẹ̀, ó ti dá yín lóhùn. Wọ́n ní bá ṣe múdẹ̀ ní òkè wá sí Nàìjíríà, báwo ló ṣe wọlé? Ó lóun ní páàsì Kútọ́nù. Èwo ni ọ̀rọ̀ jáàmù bẹ̀? Ó kí Gani Adams tí yóò sọ̀rọ̀ yìí sì jẹ́ tó ń bọ́ obìnrin kiri tó ń gbowó kiri tó ń jẹ́ rigidi káàkiri. Rí ẹni tó ń rigidi káàkiri wà látàrí gidi. Rigidi náà mímọ̀ ni. fìyẹn lẹ̀ ṣebí Kwara iná ti nà wọ́n kò bó pè. Ṣé rí nǹkan tẹ́mi sọ? Kò mà sẹ́yìn tí ò ní bọ̀ títí ẹ̀. Bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó mú bàbá ní bàbá. Ìyá nǹkan tó máa ya sórin ìnà láàrin ọjà. Ìbáwọn èèyàn ń sá fún. So what happened? Wọ́n béèrè question lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ dáhùn. Sunday òjò wèrè níṣe wèrè. Ìgbòho ṣá. No. Ọmọ gidi ni o. Ọmọ gidi ni o. Dẹ́nu tó wá sọ fún wa ní Bíbélì, ó léyìn ò lè dá sọ̀rọ̀. Bí kò ṣe òun ṣe kí ni, òun fi ọ̀rọ̀ sí lẹ́nu. Ọ̀rọ̀ tó máa sọ lẹ́ni ò ní sọ́lọ̀ la o. Allah akbar. O láti sọ́tọ̀. So that is what I have to tell you. Má jẹ́ kí n kú pẹ̀lú ọ̀rọ̀. Yẹ kí n sọ́tọ̀ kí tó lọ. Ọmọ tó máa bí ní Monday. Kò sí bókun tẹ lè jà. Monday náà máa bí o. Owó wà lọ́wọ́, owó ò sí lọ́wọ́. Ìyẹn ní ìyàwó ẹ̀ tó bá sùn kó má lóyún o. Yọ̀gbé spam ọmọ kan tó kìlọ̀ kọ́ ọmọ kan títà ó. Nǹkan tó wà ń tà. It will come. You see what he said in the book of Julius Caesar? He said, I, Julius Caesar, is the greatest. He said, soothsayer, you said the height of match is bad. I will go out. What was Yahweh? I had the information outside that you are going to be toppled and assassinated. He said, no. He said, Yahweh is only alas, my Lord. Your wisdom is consuming confidence. Do not go for today, call it my fear. Then only shall Caesar send a lie. Only there are 2 lions liters in a day. I, Caesar, is the strongest. Okay, bàbá Tibetan ti ṣàlàyé gbogbo bí kíní ṣe rí. Ẹ̀yin tèmi, kí ni opinion yín nípa àwọn interview tí Sunday Igboho ṣe lọ́dọ̀ bàbá Kola Olootu àti kí ni ẹ̀yin náà ṣe rí sí nípa MC Oluomo àti Gani Adams? Ṣé ipò kan náà wà ní? Ṣé wọ́n jà fún Yorùbá ni àbí wọ́n jà fápò ara wọn? Àbí ọ̀rọ̀ tí bàbá Tibetan sọ ṣòmúnádóko? Ẹ̀yin èèyàn, ẹ drop opinion yín. Don't forget to subscribe, like and share.